merciful God. Ọba tó ṣoore fún mi ṣoore fún ẹ tó ṣoore lójoojúmọ́. Ọba kan má ti kà lẹ́yìn. Adúró pọ́ìpọ́ì lẹ́yìn aṣòótọ́. Kò jẹ́ ronú ibi rárá. Merciful God. Mo ti dé lónìí bí mo ti dé èmi àbẹ̀fẹ́ kẹ̀ ń bóyá ẹrin yín náà mà ní èmi àríjó májàn fún rárá mi. Mo kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ní àṣálẹ́ ọjọ́ ìsinmi. Ẹ rí pọ́wọ́ tí mo bá dé lónìí ọwọ́ àrà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ ni lóníjó láláyọ̀ lọ́lọ́pẹ́ ni mo bá dé lónìí. Elédùmarè ọpẹ́ tọ́ sí i nítorí pé ọjọ́ òní ó ní Easter Sunday. So mo ń kí gbogbo yín pé happy Easter to you. Jésù ti jíǹde o, olùgbàlà ti jí. Tó bá dé lọ́la a ó lọ pàdé rẹ̀ ní Galilee. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú tiẹ̀ ń rò ó nítorí cashless policy tó wà lóde. Pé bóyá Easter tọdún a ò ní lè ṣe é. Bóyá Júdásì kò ní rí cash tó máa gbà láti ìgbàlẹ̀ Jésù. Àmọ́ ó ti rí bó ti lóhùn ó rí o. Júdásì padà gba owó. Bẹ́ẹ̀ sì ni ó dalẹ̀ Jésù àti kan Jésù máa ń bí ó ti kú ó ti jíǹde kò sí nínú ipò kú mọ́ o olùgbàlà ti jí. Bẹ́ẹ̀ pẹ̀lú mo kí àwọn ènìyàn mi ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbà àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ jẹ́ ń sọ pé àwa tá à ń gbà àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ bó o ní àwẹ̀ ṣe ń lọ àpò òǹgbẹ láṣẹ Elédùà ẹ̀mí ò rẹ̀ yóò sùn lónìí àwẹ̀ tèmi ti pé 25. rédèrèdè. Sọ fún yín níjẹ̀jọ́ pé ní oní ẹyọ kan àtààbọ̀ bíi méjì ni mo máa ń gbà lójoojúmọ́ mo ti dé 25 fún tèmi nìyẹn ẹ gbà bẹ́ẹ̀. You dey use your function to play. Kí ni mo mú wá fún wa lórí ètò lónìí? Kí n tó sọ ohun tí mo mú wá ẹ dákun ẹja tó kọ́ dé Abisama construction ẹja gbọ̀n tán ní fún wa. Sórí ètò yín ètò wa ètò ní àṣálẹ́ ọjọ́ ìsinmi ẹ̀yin tẹ́ bá ní ohun kan àbí òmíràn tẹ́fẹ́ ká bá yẹn polówó lórí ètò yìí ẹ má ṣàlàyé sọ fún wa o ètò yìí ètò yín ni ẹ sọ fún wa àwa ò bá yín sọ fún aráyé. Kí ni mo mú wá fún wa lónìí? Ìtàn arákùnrin kan mà ní. Arákùnrin yìí ló bá sáré kìtàkìtà ló bá di àgọ́ ọlọ́pàá níbo òdòdó àwọn ọlọ́pàá ní àá kí ló dé ló ń lé ọ wọ́n ní ẹgbà mi ẹ̀rà ń kalẹ̀ gbogbo àwọn ará ìlú náà máa ń lé òun tán yọ pọ́npọ́ tán yọ kùmọ̀ tí wọ́n ń lé òun tán fẹ́ ṣe òun léṣe pé kódà ọ̀pọ̀ tiẹ̀ sọ pé kí wọ́n pa òun DPO ní kí ló dé nígbà tí àwọn ọlọ́pàá yẹ ìta òun náà bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tòótọ́ tí wọ́n gbé igi lọ́wọ́ tán gbé kùmọ̀ lọ́wọ́ tán ní lónìí làwọn gbẹ̀mí rẹ̀ kí ló ṣẹlẹ̀ arákùnrin kí ló dé tí wọ́n fẹ́ pa ọ́ kí ló ṣe fún wọn? Ó lé èèyàn dáadáa lòun DPO sẹ́ẹ̀mà wọn ni èèyàn dáadáa lòun òun jẹ́ ẹni tí Elédùmarè gbé iṣẹ́ fún tóun sì ṣiṣẹ́ òun wòlíì lòun Ọlọ́run fún òun lórí ọ̀fẹ́ débi pé òun máa ń lajú àfọ́jú òun máa ń márọ̀ lára dá ọ̀pọ̀lọpọ̀ oore lòun ti ṣe fáwọn ènìyàn yìí. Wọ́n yà wọ́n lẹ́nu bá sọ pé wọ́n fẹ́ pa òun DPO bá bọ́ta ló bá pe ọ̀kan lára àwọn ènìyàn yìí tó fẹ́ pa arákùnrin yìí. DPO bá ní arákùnrin kí ló dé? Èmi ló ṣẹlẹ̀ tí ẹ fẹ́ pa ọkùnrin yìí gẹ́gẹ́ bí mo ti gbọ́ lẹ́nu ẹ̀ èèyàn dáadáa ni. Ẹni ní ẹ wo DPO lótìtọ́ àgọ́ ọlọ́pàá la wà ṣùgbọ́n àfẹ́ fa wàhálà mi ẹ fún alárakùnrin yìí ká mú bọ́ta ká lọ yámùtù rẹ̀ ká lọ ṣẹlẹ̀ṣẹ̀ ká pàdánù àsìkò rẹ̀ láwà ẹ̀kọ́ kù. DPO ní kí ló dé? Ó ní arákùnrin yìí ń ṣiṣẹ́ ìyanu àmọ́ torí iṣẹ́ ìyanu tó ń ṣe ó ní Jésù lòun àmọ́ bá a ṣe ti mọ̀ wípé Jésù nílò láti kú ẹ fún arákùnrin yìí ká lọ pa nítorí pé àsìkò Easter láwà àsìkò kú rẹ̀ ká pa tó bá ti kú yóò lè jíǹde ní ọjọ́ kẹta. DPO ní ṣe bọ́rọ̀ sí rí rẹ̀ arákùnrin ọgbọ́n sí lóòótọ́ ni ọmọ ìpera rẹ̀ ní Jésù olùgbàlà ó ní bẹ́ẹ̀ ni ó lóun ní Jésù. DPO ní irú ọ̀rọ̀ rádaràda àwọn ló ń sọ yín dáná tó bá jẹ́ pé wọ́n Jésù bọ́ta jẹ́ kí wọ́n kúkú pa ọ́ kó o bá lè kú kó o lè jíǹde ní ọjọ́ kẹta. DPO bá rẹ àwọn èèyàn pé ẹ dákun ẹ má mà bínú sí i ọgbọ́n inú rẹ̀ ní òpin nǹkan
pé ẹ má bínú ó ti dàbọ̀ wá báyìí àwọn ò wá ojútùú sí ohun tí ó ń ṣe ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́ ìwọ náà ò rí bí arákùnrin yìí tó ń pera rẹ̀ ní Jésù? ǹjẹ́ kìí ṣe fake life ìwọ náà live bí? ǹjẹ́ kìí ṣe pé ohun tó tó ló ń pera rẹ̀ pò tó? ǹjẹ́ kìí ṣe pé bóyá ìgbé ayé mìíràn ló ń gbé wọ̀ tó o fi ń sọ pé o jẹ́ bákan? ọ̀dàkùn ẹ yẹ ìgbé ayé yín wò, ẹ jẹ́ ká pera wa ní n tá a jẹ́, ẹ má jẹ́ ká pera wa ní n tá a jẹ́, torí ẹni tó pera rẹ̀ ní tí ò jẹ́ irú ẹni bẹ́ẹ̀ tá máa ń fi lọ́kùlọ́ lọ. gẹ́gẹ́ bí Elédùmarè ṣe dá ọ ni ó ṣe pera rẹ̀. Elédùmarè tó dá ọ ó ti mọ ohun tó jẹ́, ó ní láti inú ìyá rẹ̀ ni mo ti mọ̀ ọ́, mo ti mọ ohun tó jẹ́. Elédùmarè ti mọ ohun tá kálukú wa ó jẹ́ nílé ayé, ẹ má jẹ́ àpera wa ní n tá a jẹ́. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àsìkò yìí, àsìkò Easter ni, àsìkò láti enjoy. tẹ́ ẹ bá wá rí adìẹ kan tó rìn fèlèfèlè níwájú ilé yín, ẹ mú ẹ dàdúgbòlẹ̀ ẹ pa kẹfì ṣe Easter ló ní kẹ ẹ pa, ẹ sọ pé Àbẹ̀fẹ́ ló sọ bẹ́ẹ̀. ẹ mà ṣe lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dòwò pọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ tẹ́ fi ń bá wa wo ètò yìí ní gbogbo ìgbà, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa share rẹ̀ tẹ́ sì ń like àtẹ̀yin tẹ́ ń comment, a máa dúpẹ́ lọ́wọ́ yín. láṣẹ Elédùmarè ire ló máa jẹ́ tiyín o. ẹ ṣé gan ni, ẹ ṣé, ẹ má yí pinnu yín kúrò láti máa wo ètò yìí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní àṣálẹ́ ọjọ́ ìsinmi lẹ́tọ̀. ètò ní àṣálẹ́ ọjọ́ ìsinmi láṣẹ Elédùà láwa ní fi ẹlòmíì sí yín, bẹ́ẹ̀ ni wọn ò sì ní fi ẹlòmíì ṣe mí náà. a ó yọra ní ọ̀sẹ̀ tó ń bọ̀. ire o.